olùbàdàn wàjà ọba owólabí ọlákùlẹ́yìn lọ. èèyàn ò lè pẹ́ kábíyèsí kò ṣeé tó gàǹbàrí yẹ díẹ̀ ló bì kéyìn ó tó pọ́n. ọmọ 90 ọdún gééré 90 years ni ọba owólabí ọlákùlẹ́yìn ṣe. àmọ́ ayẹyẹ ọdún kan tó gba ọ̀pá àṣẹ làwọn èèyàn ń palẹ̀mọ́ fún un. ṣe ọjọ́ 12 oṣù keje ọdún 2024 tó kọjá ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé gbé ọ̀pá àṣẹ lé bàbá náà lọ́wọ́ tó sì sọ ọ́ di olùbàdàn ilẹ̀ ìbàdàn. àfi bí kò ṣe pé ọdún kan tó ju àwà sílẹ̀ tí ikú pajú ẹ̀ dé láàrin àwọn adarí hurun gbogbo. ọba ọlákùlẹ́yìn ti wàjà àárọ̀ ọjọ́ ajé monde nífẹ̀ẹ́rẹ̀kílẹ̀ mọ́ ní ikú fàá ní tẹ̀ẹ̀tẹ̀ lọ. àwọn aráalé pàápàá kò sì tètè mọ̀ pé iná ti dilẹ̀ lẹ́yìn asunṣu jẹ. ní ọjọ́ sátidé tó kọjá yìí ìyẹn ọjọ́ 5 oṣù keje 2024 ni ọba ọlákùlẹ́yìn pé ọmọ 90 ọdún. ohun tí àwọn tí wọ́n wà nídìí ètò sì fẹ́ ṣe ni pé kí wọ́n pa ayẹyẹ ọjọ́ ìbí yìí pọ̀ pẹ̀lú ayẹyẹ àyájọ́ ọjọ́ ìgbadé ọba. nígbà tó jẹ́ ọjọ́ 12 oṣù keje yìí kan náà ni wọ́n gbé adé ka ọba náà lórí. àmọ́ ayẹyẹ náà dá sí méjì lágbede méjì ọ̀nà báyìí nígbà tí kábíyèsí ti kú láì tí ì pé ọdún kan lórí oyè àwọn bàbá rẹ̀. bí kì í bá ṣe gẹ́gẹ́ bí oyè ìbàdàn ti jẹ́ tó jẹ́ mọ̀kànmọ̀kàn ni ẹni tó bá kàn ní í jẹ́. gómìnà ṣèyí mákindé rọsẹ̀ gan-an lórí ọ̀rọ̀ ìfinijoyè ọba ọlákùlẹ́yìn torí ọ̀pọ̀ ìgbà ni ìròyìn ń jáde pé ara bàbá náà kò fi bẹ́ẹ̀ yá. ṣùgbọ́n ọ̀pọ̀ ló ń sọ bákan náà pé kì í ṣe àìyára o pé àárẹ̀ àgbà ni nítorí 99 ọdún kì í ṣe kékeré. ohun tí mákindé ṣe ń lọ́ra rèé tó sì jẹ́ bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2024 ni àwọn afọbajẹ́ ti fi orúkọ ẹ̀ ránṣẹ́ síjọba. oṣù méjì ti kọjá dáadáa kí gómìnà náà tó fọwọ́ sí pé kí wọ́n fi ọlákùlẹ́yìn jọba nítorí ọjọ́ 19 oṣù kẹfà ni ìjọba tó gbà pé kí bàbá náà gorí ìtẹ́. ohun tí ìjọba ń tẹnumọ́ ni pé ara ọlákùlẹ́yìn kò yá tó kódà wọ́n gbé ìgbìmọ̀ àwọn dókítà dìde tí wọ́n sọ pé lóòótọ́ lohun tíjọba ń sọ. àmọ́ ìdálù nìṣèlú kì í ṣe gómìnà mákindé ni yóò wá yí àṣà àtọdúnmọ́dún ilẹ̀ ìbàdàn padà. ariwo tí àwọn èèyàn sì ń pa lé e lórí nìyẹn pé kò sí èyí tó kàn án láti dá sí àṣà àwọn bí wọ́n ti ń ṣe náà ni kò ṣe é. iye ọdún tí ọba àwọn bá lò délé ara àwọn ló ṣe bí gbogbo olùbàdàn ti rí náà nù. òótọ́ sì ni o nítorí ọba sálíù adétúnjì ajé ògúngúnnísọ̀ oṣù kẹta ọdún 2016 ló jọba náà ó sì wàjà lóṣù kínní ọdún 2022. bákan náà ni ọba lẹ́kàn balógun olùbàdàn tó jẹ lọ́jọ́ 11 oṣù kẹta 2022 tó sì wàjà ní ọjọ́ 14 oṣù kẹta 2024. kó tó wá kan ọba ọlákùlẹ́yìn tó jẹ ní ọjọ́ 12 oṣù keje 2024 tóun náà sì wàjà lọ́jọ́ keje oṣù keje 2025 láì tí ì pé ọdún kan. eléyìí kì í ṣe tuntun nínú ètò ìjọba ìbàdàn kì í ṣe pé ẹnìkan ló ń ṣe ẹnìkan ọjọ́ orí ló ń pa kálukú ọba torí àwọn àgbàlagbà níjọba ìlú ìbàdàn ọmọdé kan kì í ríbi tẹ́rí sí i. bí kìí náà ṣe wà láti aláyémayé rèé kò sì sí ohun tó mú ìrújú wá ohun tí kò sì ṣe sí ariwo kankan nígbà tí ọba ọlákùlẹ́yìn gorí ìtẹ́ nìyí tí kálukú ti mọ̀ pé yóò jayé bí olùbàdàn títí di ìgbà tí ọlọ́jọ́ yóò fi dé ni. ọlọ́jọ́ tó sì dé báyìí ikú ti yanjú ọ̀rọ̀ ọba míì yóò tún jẹ láìpẹ́ jọjọ. bẹ́ẹ̀ ni bí ọba kan bá kú báyìí ìdùnnú àwọn ìbàdàn kì í ṣe é kà nítorí bí ọba kan ti ń wàjà bẹ́ẹ̀ ni wọn yóò máa palẹ̀mọ́ nílé àwọn ọba tuntun. lára ohun tó sì mú kéèté oyè náà dáa gan ni pé kì í ṣe pé wọn yóò ṣẹ̀ṣẹ̀ máa wá ọba kan kiri tàbí ọmọ oyè tàbí tí wọn yóò máa gbé ara wọn lọ sí kóòtù tàbí dáfá kí ọba tó wàjà tó pajúdé rárá ní kálukú ti mọ ẹni tó kàn tí yóò di ọba tuntun. ní báyìí ọ̀tún olùbàdàn rashidi ládọjà ní kinní náà kàn bí kò bá sì já tí kò ru òun náà ni wọn yóò gbé adélé lórí. gbogbo ohun tí ìbá fa àríyànjiyàn ní irú àsìkò yìí ni gómìnà mákindé ti mú kúrò lọ́nà fún ọ̀tún ọba náà nítorí òfin ti wà nílẹ̀ pé ẹni tí yóò bá jẹ olùbàdàn lẹ́yìn tí olùbàdàn bá ti wọ àjà àfi kí tọ̀hún ti kọ́kọ́ jọba kékeré nílẹ̀ ìbàdàn rí o. ọba yìí ni ládọjà takú pé òun ò jẹ
ni wọ́n bá torí ẹ̀ gbé ara wọn lọ sí kóòtù tí òun àti ìjọba sì fa ọ̀rọ̀ náà títí. àmọ́ Mákindé fi ọgbọ́n ṣe ọ̀rọ̀ náà, ó sì ṣàlàyé pé kí Ládọjà gbà á, kò sí kinní kan tí yóò fi ṣe. Ládọjà náà fi ọ̀rọ̀ lọ àwọn àgbààgbà, òun náà sì jáde pé kò sí ohun tí òun tún lè ṣe mọ́, tó bá ti jẹ́ ohun tí Ìbàdàn ń fẹ́ nìyẹn, òun náà ti gbà láti di ọba kékeré. ìyẹn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ náà ṣe jẹ́ kí wọ́n gbé adé ka òun lórí, tí wọ́n sì fún un nílẹ̀kẹ̀ oyè lọ́jọ́ 12 oṣù kẹjọ 2024, ìyẹn oṣù kan péré lẹ́yìn tí Olúbàdàn Lákùlẹ́yìn gbadé. Olúbàdàn fúnra ẹ̀ ló ṣe é, ààfin ẹ̀ ni wọ́n sì ti sọ Ládọjà dọba. ìyẹn ni pé ní báyìí èbùrà ká fojú kan ìgbodò ni. bí kùkù kẹ̀kẹ́ ètò ìsìnkú ti ń lọ lọ́wọ́ ní ààfin kábíyèsí Ọlákùlẹ́yìn, bẹ́ẹ̀ náà ni kùkù kẹ̀kẹ́ bí ọba yóò ṣe gbadé yóò máa lọ ní ilé Ládọjà, tí àwọn èèyàn yóò sì ti máa kí ikú oríire. nítorí pé gbogbo ètò ti wà nílẹ̀ tẹ́lẹ̀, kò sí ohun tí yóò dá ìgbadé ọba náà dúró. bó sì tilẹ̀ jẹ́ pé òun náà kì í ṣe ọmọdé, kò tí ì súnmọ́ 90 ọdún tí ọba Ọlákùlẹ́yìn ṣe láyé rárá. bó tilẹ̀ jẹ́ pé ọba Ọlákùlẹ́yìn kò fi bẹ́ẹ̀ pẹ́ lórí ìtẹ́, yóò wà nínú ìtàn pé lásìkò tirẹ̀ ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ní ààfin tuntun, ààfin tó ṣe é wò tó sì jẹ́ èyí tí yóò ṣe é mú yangàn níbikíbi. òun náà ni Olúbàdàn àkọ́kọ́ tó kọ́kọ́ lo ààfin náà. kò sì sí bí wọn yóò ti pèrè ajá tí wọn kò ní pèrè ìkòkò tí wọn yóò fi sè é. nígbàkigbà tí wọn bá ń sọ̀rọ̀ ààfin Olúbàdàn, dandan ni kí wọ́n máa dárúkọ Lákùlẹ́yìn sí i. bẹ́ẹ̀ làwọn èèyàn yóò rántí pé lásìkò ẹ̀ ní ìjà láàrin àwọn ìjòyè tí wọ́n ti jà fún àìmọye ọdún parí, tí àwọn ìjòyè tí Ládọjà ti gbé lọ sí ilé ẹjọ́ àti àwọn tó gbé òun náà lọ sì padà di ọ̀rẹ́ ara wọn. yàtọ̀ sí àlàáfíà àárín àwọn ìjòyè yìí, àlàáfíà náà wà láàrin ìlú, torí ní ọba ọdún kan tí ọba náà lò yìí, eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, èèyàn pàápàá ń fọhùn bí èèyàn, kò sì sí gbọ́n mi sí omi òótọ́ tó lè jà gbòòrò. ọ̀pọ̀ èèyàn ní o mọ̀, wọn ò mọ̀ pé ọ̀gá àwọn sọ́jà ní Olúbàdàn Lákùlẹ́yìn, bẹ́ẹ̀ ọ̀gá àwọn sọ́jà ni nígbà tó wà ní Ṣàngó Òde. iṣẹ́ tíṣà ló kọ́kọ́ ṣe ní Wákájayé nítòsí Àkóbọ̀ nígbàrà tó kúrò ní iléèwé St James Primary School ní Òkè Àkọ́rán, nítorí bàbá rẹ̀ Ìṣọ̀lá Ọ̀kín Owólabí àti ìyá ẹ̀ Adùnọlá Àwẹ̀ ní Òpẹ́ Òkúgbàjá ní ìta Baálẹ̀ nítòsí Àkọ́rán ni wọ́n ń gbé. ohun tó ṣe já níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìwé ẹ̀ kó tó wá padà sí St Peter Primary School ní Arẹmọ nígboro ìlú Ìbàdàn nìyẹn. ẹ̀yìn tó ti ṣe tíṣà díẹ̀ ló lọ sílé ìwé gíga Yaba Technical College tó sì gboyè níbẹ̀. bó sì ti jáde ló wọ iṣẹ́ sọ́jà lọ, kò sì kúrò níbẹ̀ àfìgbà tó dọ̀gá wọn tó sì rìtáyà. Méjọ̀ ni kó tó kúrò nínú iṣẹ́ ológun. ohun tí àwọn èèyàn ò túmọ̀ ni pé àgbà ló gba nǹkan kúrò lọ́wọ́ Olúbàdàn Lákùlẹ́yìn, torí lásìkò tí Ràṣídì Ládọjà ń ṣe sẹ́nẹ́tọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà, òun Lákùlẹ́yìn náà ń ṣe aṣojú ṣòfin nílé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá. ọmọ ẹgbẹ́ òṣèlú SDP làwọn méjèèjì ṣe. ìyẹn ló ṣe já pé ṣẹ̀kìn nínú ọba Lákùlẹ́yìn yóò máa dùn lọ́nà ọ̀run pé Ládọjà tí àwọn ti jọ ń ṣe bọ̀ tipẹ́tipẹ́ náà ni yóò padà wá gba ipò lọ́wọ́ òun. bí ilé ayé ti rí náà nù ú o, àwáyé àìkú kan kò sí. ẹni bá ti wáyé gbọ́dọ̀ ti mọ̀ dandan pé òun yóò lọ sọ́run. kò sí ẹni tí ò ní kú o, kò sí ẹni tí oko bàbá rẹ̀ kò ní dìgbòro. Olúbàdàn Lákùlẹ́yìn ló wàjà yìí, àfi kí Olúwa kó dẹlẹ̀ fẹ́ẹ̀yàn rere. Ọláyíwọlá Alága ló sáré yẹ ọ̀rọ̀ ikú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wò fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú yàrá fẹ́ra kù o.